Ẹ káalẹ́ gbogbo ilé, ẹ káalẹ́ gbogbo ilé. Mo fẹ́ ka nǹkan kan fún yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn, ẹ la ojú yín, ẹ la ojú yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn, ẹ la ojú yín. Pastor Adébóyè, wọ́n ròyìn kan fún yín, tẹ́yin náà dẹ̀ ń gbàgbọ́. Wọ́n ní wọ́n ròyìn pé ẹ pé padà lọ́dún 1995 ni Ọlọ́run ṣe ìlérí fún òun pé òun yóò ra ọkọ̀ òfurufú 3. Ẹ dẹ̀ ń gba gbogbo ọ̀rọ̀ yìí gbọ́. Wọn ò rí ọ̀rọ̀ sọ lórí ìyà tó ń jẹ àwọn èèyàn wa báyìí o. Àwọn màmá wa tó ń pariwo lórí ọ̀rọ̀ ẹja tí wọ́n rí. Ọ̀rọ̀ owó epo, wọn ò rí nǹkan kan sọ lórí ẹ̀ o. Ọ̀rọ̀ owó iléèwé fáwọn ọmọ, wọn ò rí nǹkan kan sọ lórí ẹ̀ o. Ọ̀rọ̀ owó tí oṣooṣù tó ń wọlé tí yẹ kí ìjọba máa fún àwọn ìpínlẹ̀ tí wọ́n jókòó lé lórí àpẹẹrẹ Ogun State Governor Abiodun, wọn ò rí yẹn sọ. Ọ̀rọ̀ ọkọ̀, Ọlọ́run sọ fáwọn pé ọkọ̀ pé wọ́n máa ra ọkọ̀ òfurufú 3 fáwọn. Ẹ lajú yín o. Ẹ jẹ́ ká kọjú sọ́rọ̀ òfin ìlú www.citizenry.org lọ́bẹ̀ kẹ́ lọ kọ́ ìwé òfin ìlú ká bẹ̀rẹ̀ sí múlò. Ẹ ṣeun.